ẹ̀yin àfáà náà tẹ bá ní ẹ fẹ́ bó lólùjẹ́ ẹ̀kọ́ àwọn ọmọ yín àti ìyàwó jáde kẹjọ lọ pàdé ara yín kò sí tó kàn án àkàn sọ fún yín ni pé kẹ́ mọ́ dàbàdàn rú wá sí látẹ̀ ń sọ yìí tiktok ni wọ́n fẹ́ trend ni ó ti wà bí láàrin wọn ti sòfin wọn wọ́n sọ pé eégún bíi eégún ọgbà rè tiktok tó ń wá owó wọn popularity ó wá lọ ya fídíò wọn ẹ̀yin wá ń gbìjà rẹ̀ sẹ́lẹ̀ hà ni bí jẹ̀jẹ̀ lẹ̀ hà lọ́mọ tó ń tó ṣe gbogbo orun rẹ̀ báyìí white ló lọ sí tó dá irun kó lè bá rówó lórí tiktok popularity tó lóun fẹ́ popular náà ní popular lọ yẹn ó dáa lẹ́yìn àbájáde nísìnyí nígbà tí ọmọ yìí tọ́wọ́ lọ ya kí n tó fẹ́ fi ṣe tiktok wọ́n ti announce lórí rédíò wọ́n ti announce nínú newspaper olóòlù táwọn máa ń gbé lọ́dọọdún yóò jáde o ọmọ yìí wá lọ ya fídíò rẹ̀ tó sì jóbi nǹkan sì ti wọ́ọ̀nù ẹ̀ fún ara wọn ló ń bá wọn rí wọn ni wọn arrest ẹ̀ wọ́n ṣe kíní kan wọ́n ṣe àáfàá mélòó lọ́wọ́ à ń bẹ̀ gẹ́gẹ́ bí mùsùlùmí ó gbé egun tí wọ́n gbé ń bàdàn òbérò sí pọ̀ bí ìgbà tí wọ́n lọ yídì èrò pọ̀ lẹ́yìn wọn bí ìgbà tí wọ́n lọ yídì ẹ̀ka iye èèyàn tí ń bẹ́ẹ̀ 90% ẹni tó tẹ̀lé egun mùsùlùmí ni 90% ẹni tó tẹ̀lé egun mùsùlùmí ni tẹ́ ẹ bá fẹ́ gbógun ti egun olóòlù ọ̀nà wà lábẹ́ òfin ìjọba ẹjọ́ fèsì àwọn aráàlú tó bá possible fún yín nígbà wà ń sọ fún yín nìyẹn ẹ má ti arọ mi eléyìí wọlé torí pé kì í ṣe jọ yín nígbà tó ṣe nǹkan tó ṣe fọlọ́ọ̀lù kò ṣe lọ sọ́dọ̀ ìmáàmù rẹ̀ tó bá ti pọ́ mùsùlùmí ni kọ́ lọ sọ́dọ̀ àfáà rẹ̀ pé òun ti ṣe kíní o ní tóun ti ṣeré o wọ́n ti wá ní kíní kan ṣẹlẹ̀ sí káwọn àfáà ní gba hàntú àbí kí wọ́n tẹ̀lé lọ́bẹ̀ àbí kí wọ́n ní eléyìí ọ̀dà báyìí làwọn ṣe sẹ́yìn lẹ́ràn èní nílé olóòlù tẹ̀ ń sọ wọ́n ń ṣe kíni o wọ́n ń sọ ọmọ lóko mùsùlùmí bẹ́ẹ̀ tẹ́ bá ní mọ́gàjì ilé olóòlù lẹ́ni Kazeem lórúkọ ló sì sọ lẹ́ẹ̀kan àwọn tí wọ́n lọ ọmọ tí wọ́n mọ́ ọmọ lọ bá wọn ní olóòlù pé tọ́ ẹ bá wọn ṣe báyìí o ṣé wọn àmọ́lé àfáà wọn àmọ́lé lèmámù wọn àmọ́lé kíni o bó bá ti pé pásítọ̀ náà àbí kírísítẹ̀ wọn àmọ́lé kírísítẹ̀ tó wá jẹ́ pé olóòlù ni wọ́n á lọ tí wọ́n bá mọ consequence ní bẹ́ẹ̀ kí wọ́n tiẹ̀ tẹ́ wá dìde tẹ́ múra kankan Ìbàdàn ti wà bó ṣe wà àwọn àfáà Ìbàdàn sì mọ̀ bí wọ́n ṣe ń lo Ìbàdàn wọ́n sì ń propagate Islam pẹ̀lú rọrùn làákàyè lẹ́yìn pé àwọn kìíní ìsojú ọ̀nà Ọlọ́run kì í ṣe wàhálà kì í ṣe jà kì í ṣagídí téèyàn bá sọ pé kò sí àfa pàfó ò lè ṣe nǹkan fóun àìrìn jìnnà lára bí ọ̀kẹ́rẹ́ o tẹ́ ẹ bá légún ò lè ṣe nǹkan fún yín àìrìn jìnnà lára bí ọ̀kẹ́rẹ́ o bẹ́ẹ̀ bá ní Ṣàngó ò lè fi aburú ṣe yín àìrìn jìnnà lára bí ọ̀kẹ́rẹ́ o tẹ́ ẹ bá lógun ò lè takò yín tẹ́ ẹ bá lọ sí kí n tẹ́ spáàsì ńbẹ ẹ̀rìn jìnnà ni o mẹ́wàá ńbẹ o bí wọ́n bá légún olóòlù ò lè fobìnrin ṣe nǹkan kan kó obìnrin rẹ̀ jáde the best fún ọ ni pé tí wọ́n bá pé kinní kan lè wọ̀ tí yóò sì kàn ọ́ máa bá tiẹ̀ lọ jẹ́ àwọn ẹlẹ́sìn tá à ń sọ yìí pàápàá jùlọ eégún olóòlù yìí kò ẹsẹ̀ máa jáde wọ́n sì ń takò tipẹ́ pé n ti ń ṣe yìí kò ṣe n ti ń ṣe yìí kò dáa n ti ń ṣe yìí ó ń gbórí yẹn dání ó ń ṣe nǹkan kan gbà wá obìnrin tán bá rí wọn kú wọ́n wá gbé débi wípé Islam fi ààyè kalẹ̀ fún wa ká tẹ̀lé ìlànà àtòfin ìlú wa gẹ́gẹ́ bí mùsùlùmí àbẹ́lẹ́sìn míì nígbà tí mùsùlùmí tó ti mọ̀ pé bẹ́sìn tòun ṣe ríre táwọn ẹlẹ́sìn míì tí wọ́n mọ̀ pé bẹ́sìn tàwọn ṣe ríre eégún olóòlù tí ó jáde ńbàdàn nígbà tí wọ́n ti bí mi ní nǹkan bí 60 something years ago léégún yìí ti ń jáde kí wọ́n tó bí mi ní ti ń jáde wọ́n gbàṣẹ lọ́wọ́ ìjọba wọ́n sì Olúbàdàn òfin Ìbàdàn tó jẹ́ paramount ruler láti Ìbàdàn land yóò sì kéde pé tọ eégún yóò jáde ńgbà báyìí o gẹ́gẹ́ bí awareness o pé ibi báyìí ni ó gbà ibi báyìí ni ó gbà ibi báyìí ni ó gbà o ẹ̀yin èèyàn tẹ́ bá ń bẹ́ẹ̀ ẹ kú lójú ọ̀nà fún ẹjọ́ bá tiẹ̀ lọ ìṣẹ̀ṣe tí wọ́n ń ṣe ń bàdàn látọjọ́ tó pẹ́ nù àwọn àáfàá kí n mú abáto di memory lane àwọn àáfàá àgbàlagbà pàápàá jùlọ nínú àwọn tí wọ́n padà wá di rọ́bìtọ̀ èyí tí wọ́n dálẹ̀ 1964 tá a fi wá mọ̀ wọ́n di sìn wọ́n ṣiṣẹ́ púpọ̀ lórí ẹ̀sìn táwa gbẹ́júmọ́ nílùú Ìbàdàn tó ní gbogbo wọ́n ń bọ Èṣù ni o wọ́n ń bọ Ọ̀ṣun ni o wọ́n ń bọ Ọya ni o wọ́n ń ṣe égún ni o wọ́n bá bẹ́ẹ̀ ẹlòmíì ọmọ ìdílé ibẹ̀ ní tó wá ṣe kí ni o tó dé tó náà wá síbẹ̀ ẹ dákun ẹ bá mi ṣí àrẹ kókó kálukó gbára yìí dáadáa èmi ìdáfa àwọn àfàgbà náà wọ́n bẹ̀rẹ̀ sí ní lo hikma wàlìmọ̀ hisotun hasana láti fi pe àwọn oníṣẹ̀ṣe ilẹ̀ Yorùbá pàápàá jùlọ àwọn ti Ìbàdàn láti pè wọ́n sẹ́sìn ẹ wàá ṣàkíyèsí pé gbogbo eléégún tí ń bẹ ńbàdàn ọ̀pọ̀lọpọ̀ olóró tí ń bẹ ńbàdàn ọ̀pọ̀lọpọ̀ ọlọ́sùn tí ń bẹ ńbàdàn ọ̀pọ̀lọpọ̀ olómi tí ń bẹ ńbàdàn ọ̀pọ̀lọpọ̀ ọlọ́ya tí ń bẹ ńbàdàn ọ̀pọ̀lọpọ̀ oníṣàngó tí ń bẹ ńbàdàn ọ̀pọ̀lọpọ̀ wọn ní àgbà Islam through effort àwọn bàbá tá à ń sọ yìí iná ní tí wọn bá bí wọn ó pè wọn pé wọn bá mi sọmọ lóko ní olóòlù tá a wá ń sọ yìí gan eégún olóòlù tí ń jáde tégún pọ̀ ńbẹ tógun wà ńbẹ tí Ṣàngó wà ńbẹ tí gbogbo ńbẹ tí ń bọ̀ ńbẹ yìí tó sá wà ńbẹ tí ń bọ̀ ńbẹ yìí ẹ lọ wò dáadáa gbogbo ọmọ tí wọn bí ńbẹ ní pé àwọn àfáà kan wá sọ wọn lóko kí ni ọfà táwọn àfáà àgbà náà fi gbìyànjú ní mo rí àfáà kan tí sọ wípé ní àwọn bàbá àtijọ́ ló kó bá ẹ̀sìn Islam àwọn kọ́ nígbà tí Muhammad sọ ìdíwọ́ àtọ́lọ́ sọ́fà nàbà mọ́mọ́ ìdíwọ́ sabili rabbika bil hikma wal maw'izati hasana ẹ pè yàn sójú ọ̀nà Ọlọ́run pẹ̀lú hikma wal maw'izati hasana ìlànà bàbá yẹn lò títí tí wọ́n fi kó sí àwọn eléégún lára tí wọ́n fi kó sí àwọn oníṣègùn lára tí wọ́n fi kó sí àwọn ẹlẹ́bọ lára tí wọ́n fi gba Islam lọ́wọ́ wọn tọ́pọ̀lọpọ̀ wọn wà pé àwọn àfáà pé ẹ bá ń sọmọ mi lóko ẹ sọ lóko mùsùlùmí àwárí sàrí yìí ń bẹ àárí láyé sí ń bẹ Abdulaziz ní jẹ́bẹ̀ àárí kọ́símù ń bẹ tẹ́ ń pè ń kásímù lédè Ìbàdàn àárí Kàbírù ń bẹ àárí oríṣiríṣi ẹ̀bá délé eléégún lé ní ilé jẹ́ ti ń gbé pàápàá jùlọ olólùtẹ́ ìwé mùsùlùmí pọ̀ ń bẹ hikma àwọn àfáà jọ ni gbólóhùn tọrẹ wa wọn ni ó sojú mi ní sáàjò jáde olóòlù yẹn nígbà tí mo wà ní kékeré mo wà nílé kéwù àfáà wa lálálùbọ́sà lóde àní jọ́ńkṣẹ́ òde ajé nígbà náà lọ níjọ́ náà lọ tí àwọn bàbá wa sùnmùrà tí wọ́n kọrin tẹ̀lé ẹnìkan lẹ́yìn tí ń jẹ́ Ọláfá tí wọ́n sọ pé Ọláfá dìmọ́lé Kùránì ni ó mọ̀ pé Ọláfá dìmọ́lé Kùránì ni ó ní kọ́mpáǹdì kan wà lẹ́gbẹ̀ẹ́ olóòlù tẹ bá ń bọ̀ láti sàlẹ̀ láti àná ọjà gbó tẹ bá ń bọ̀ wá sókè kọ́mpáǹdì kan bẹ tẹ bá kọjá ní olóòlù kọ́nà rẹ̀ lẹ́yìn olóòlù náà ni bàbá yẹn jẹ́ ọmọ onífá ó sì da Islam tó sì pè wọ́n kankan máa bá ń sọmọ òun lóko gbogbo àwọn ilé eléégún ilé olóòlù náà pé àwọn afá pé bá ń sọmọ lóko wọ́n dẹ̀ tún fọmọ sí ilé kéwú despite the fact pé wọ́n fi nǹkan tí wọ́n ń ṣe kalẹ̀ àwọn afáàsì yẹn láti ṣe kí ni láti fà wọ́n mọ́ra ẹ lọ s'Ógbómọ̀ṣọ́ ọ̀pọ̀lọpọ̀ ọmọ eléégún pàápàá jùlọ alágbà ni ọmọ wọn jẹ́ pàtàkì nínú ẹ̀sìn Islam lẹ́ni nígbà táwọn ẹlẹ́sìn ìbílẹ̀ táwọn pẹ̀lú oníṣẹ̀ṣe ilẹ̀ Yorùbá tí wọ́n fààyè gba àwọn àfáà láti máa bá wọn sọmọ wọn lóko
ẹ̀yin àfẹ́ ìmọ̀ wa sọmọ olóko ọgbọ́n wo làwọn àfáà lò sí táwọn oníṣẹ̀ṣe sọ́n fi ṣẹ̀ṣẹ̀ wọn lẹ́ni wọn ò filẹ̀ àwọn àfáà ń fa àwọn díẹ̀díẹ̀ pé tá a bá ń rí ọmọ kan méjì mú lára wọn díẹ̀ mọ́sálásí ọmọ wa wọ́n máa ṣe kíni o wọ́n máa kírun wọ́n máa gbàwẹ̀ wọ́n máa ṣe nǹkan kan bó tiẹ̀ jẹ́ nínú ọmọ mẹ́wàá àrí kan mú nu wọn àwọn bàbá ìṣe wa ṣe nù títí lórí àfáà kan lábùjá àfáà yẹn sọ wípé ní àwọn bàbá àná lọ bá ìsìlámù àwọn gan ló tún ìsìlámù sí àwọn gan ló fẹ́ pè yàn sójú ọ̀nà Ọlọ́run wọ́n mọ̀ wípé nígbà náà Ọlọ́run paná adébọ́rẹ́ kò sì gbé sónà ànábì ga Ọlọ́run sì paná adébọ́rẹ́ jihadu nafsu ni wọ́n jà àwọn ẹlẹ́bọ gbógun tí wọ́n náà àwọn tí ò ní gbà tó yẹ kí wọ́n yarí kan ni pé ifá kìnnìkan ní mọ̀kọ́ mi ògún kìnnìkan ní mọ̀kọ́ mi àwọn mọ̀kọ́ máa sàbó kìnnìkan làwọn mọ̀ pé ọmọ àwọn wọn sì ṣe kíni o wọn àfihàn lẹ̀ débi pé jábá wọlé lọ bá ń pé bàbá alágbájá bò mọ́sàbí wọn náà sì máa wá ṣètò wọn náà sì máa wá kírun wọn náà sì máa wá gbàwẹ̀ wọn náà nítorí kó kalẹ̀ yóò ṣe kínnìkan wọn mọ̀ bí wọ́n ṣe ń bára wọn sí táwọn bàbá ìfín gbà fún wọn. dè ní nílé olóòlù tẹ̀ ń sọ wọn ṣe kíni o wọn ń sọ ọmọ lórúkọ mùsùlùmí bẹ́ẹ̀ tẹ́ bá ní mọ́gàjì ilé olóòlù lẹ́ni Kásímù lórúkọ ló sì sọ lẹ́ẹ̀kan Kásímù lórúkọ rẹ̀ ẹ̀rí nǹkan bá wọn ò fi kíní ìṣẹ̀ṣe wọn ìkalẹ̀ bẹ́ẹ̀ làwọn bàbá tó ti lọ about 60 years àbí mi jẹ́ 60 something years báyìí 62 years mo jẹ́ báyìí màmá tó bí èmi lọ́mọ ó kọ mùsùlùmí ni wọ́n sọ ẹ̀gbọ́n màmá mi ó kọ gbogbo ọmọ tí bàbá tó jẹ́ olóòlù tí ń gbégún olóòlù ń gbà wọ́n fi bí èmi ó kọ mùsùlùmí wọ́n jẹ́ nínú agboolé bẹ̀ dení ẹ̀sìn sọmọ ló kọ mùsùlùmí wọ́n sì ń aláwọ̀ káwọn ọmọ wọn lọ lékéwú kí ló wá dé pé ní ìsìn làwọn oníṣẹ̀ṣe tí wọ́n fi pilẹ̀ sí níbi ìṣẹ̀ṣe wọn torí ẹ̀yìn kan tẹ́ ẹ dénú àwọn àfa ibẹ̀ ni ibi tí wọ́n fẹ́ lọ gan wá sí látẹ̀ ń sọ yìí TikTok ni ó fẹ́ trend ni ló ṣe múra bí ọkùnrin gẹ́gẹ́ bí ìròyìn tá a gbọ́ ló fi lọ ṣe kí ló fi ṣe fídíò àwọn èèyàn gbogbo ẹ̀yin àfa àtẹ̀ ẹ̀ wá ń jáde nísìnyí ǹjẹ́ inú ilé yín ló ti jáde ǹjọ́ ọmọ kéwu yín ni sẹ́yìn lè máa mú rẹ̀ sẹ́yìn lẹ́kọ́ ní kéwu kí ni sẹ́yìn pẹ̀lú rẹ̀ kí ni tó gbàgbọ́ pẹ̀lú yín ọmọ tó dá irun rẹ̀ kódà kò borí ó dá irun ni ọ̀dà sóhun kèé sáró oníṣẹ̀ṣe ẹ béèrè o torí pé kí ni tẹ́ ẹ bá wádìí ẹ̀ dáadáa àwọn pẹ́rẹ́ǹtì ọmọ wọn mọ ilé olóòlù dáadáa wọn ò ní relationship pẹ̀lú àwọn tí mẹ́bẹ̀ wọn ò ní family ńbẹ̀ torí látò jáde olóòlù tí dọ́nà agúgùn bẹ́ẹ̀ tí ẹ lọ́nà rẹ méjì bẹ́ẹ̀ tí ẹ wá lọ jagun bẹ́ẹ̀ family kan náà wọ́n wọnú ara wọn ni bí mi ṣe já àfa yìí báyìí nísìn tí mo jọ́ mọ bẹ̀ wọ́n wọnú ara wọn ni ọ̀dà náà ẹ̀yìn àfa àtẹ̀lé nísìn nígbà tí ọmọ yìí tọ́wọ́ lọ yakin tó fẹ́ fi ṣe TikTok wọ́n ti announce lórí rédíò wọ́n ti announce nínú newspaper olóòlù táwọn máa ń gbé lọ́dọọdún yóò jáde o ọmọ yìí wá lọ ya fídíò rẹ̀ tó sì dóbi ìtẹ́sí ti wọ́ọ̀nù ẹ̀ fún ara wọn nígbà wọn rí wọn ni wọn arrest ẹ̀ wọ́n ṣe kíní kan wọ́n ṣe àáfàá mélòó ló wà ńbẹ̀ gẹ́gẹ́ bí mùsùlùmí àáfàá mélòó ló wà ńbẹ̀ gẹ́gẹ́ bí mùsùlùmí láti nígbà tí wọ́n fi gbé lọ́kọ́ nígbà tí fi ń ya fídíò yẹn ta ni bẹ́ẹ̀ nù nínú ẹ̀yin àáfàá láti sọ fún ọmọ yìí gan ǹjẹ́ ń kírun ǹjẹ́ ń gbàwẹ̀ ǹjẹ́ ń lọ ẹ pé kókè súrátù Fátíhà àtọ́bàmọ̀ tọ́ba sì mọ́ ajẹ́bàwò obìnrin náà lọ lé kéwù ọ̀dà náà kò burú nígbà tó ya tí ẹni kọ́ mọ̀ sí kíní kan tó wá dọ̀bẹ̀ ṣé àmọ́ lóòótọ́ pọ̀pọ̀lọpọ̀ sọ wípé egun olóhùn yóò wà bàbá rìkì bóun ni wọ́n sọ pé ní ntí ń pààyàn egun tí ń ṣe kíní kan kọ́ mọ̀ sí kíní kan àwọn Ìbàdàn ní ọmọ rísìn tó Ìbàdàn fi gbà wọlé wọ́n mọ̀ pé ṣẹ̀ṣẹ̀ ìlú Ìbàdàn ni àwọn ẹ̀mọ́ ìsìn náà fi kọ̀ntínú rẹ̀ àtàkì ti wà fọlọ́ọ̀lù lájọ wọn ti bí mi ni kò sì kúrò ń bẹ̀ tí ó bá jẹ́ bẹ́ẹ̀ ni anabi Ibrahim alayhi salatu wa salam ó ti kọ́kọ́ dé tó wá tako ẹbọ ó tako Ògún ó tako gbogbo àwọn èrè tí wọ́n ń ṣe ǹjẹ́ èrè yẹn lájà decades several millions of years tó ti kọjá lọ tánàbí Ibrahim ti wáyé ǹjẹ́ àwọn ẹlẹ́bọ yìí ǹjẹ́ wọ́n parẹ́ tánàbí Muhammad sallallahu alayhi wa sallam tó dé ìgbà tánàbí sallallahu alayhi wa sallam anabi náà wá sí kíni anabi náà wá ju Ọlọ́run látara anabi Ibrahim pẹ̀tọ̀ ẹ wo Ọlọ́run yẹn ẹyọkan ni o ilahukum ilahu wahid ǹjẹ́ wọ́n gbà fún anabi Muhammad náà ti sìn láti ìgbà náà tánàbí ti mú ẹ̀sìn Islam wá wọ́n tako anabi torí pé kíni ní tó gbé wá wọn ò mọ̀ ń parẹ́ kódà wọ́n fẹ́ pa anabi wa Muhammad anabi Ibrahim gan wọ́n fẹ́ pa ó sákò nílùú fún wọn ni wọ́n fẹ́ pa anabi wa Muhammad sallallahu alayhi wa sallam kó tó sákò ní kó tó ṣe hijira anabi wa ṣe hijira wá kó ń bẹ̀ tán síbẹ̀síbẹ̀ ṣẹbọ wa parẹ́ anabi wa ń ṣe ìyìn rere rẹ̀ ń pè yàn sójú ọ̀nà Islam ló fi wá sàn dílẹ̀ Yorùbá ń bí ó sàn dílẹ̀ Yorùbá ń bí àwọn ológun àwọn Ṣàngó àwọn eléégún wọ́n sì wá gbà wọlé ẹ lọ́wọ́ majority eégún tí ń bẹ bàdàn ọmọ mùsùlùmí ni iṣẹ́ wo lẹ́yìn àáfàá ń ṣe láti pè wọ́n sójú ọ̀nà Ọlọ́run lóde ajé olóòlù yẹn tẹ́ bá fẹ́ ní ìsìn báyìí tí ọmọ yẹn ti wá ṣe ń tó ṣe àwọn èèyàn rẹ̀ ní wọ́n wá lọ ilé olóòlù tí wọ́n fẹ́ ṣe àwọn ara wọn rìn lọ́ọ̀bẹ̀ wọ́n wá láwọn ṣe appeasement fún wọn ṣe kíní kan fún wọ́n sì ní fún wọn lówó wọ́n rẹran wọ́n ṣe gbogbo ẹ̀ nínú ọ̀làna wọn wọ́n wá ṣe fún tán ẹ̀yin àáfàá wá dìde hypocrisy ni o lọ́dọ̀ tèmi hypocrisy ni o àwọn àáfàá ẹ̀yin àáfàá wá dìde ẹ fẹ́ lo opportunity yẹn láti ṣe kíni o láti face tẹ́ ẹ bá fẹ́ lo opportunity yẹn láti face ẹ̀ kì í sọmọ lẹ́wà bí wọ́n á tẹ̀ mọ́ manipulate ọ̀rọ̀ fún ọ̀nà pọ̀ tẹ́ fi lè pè wọ́n sójú ọ̀nà Ọlọ́run nínú òfin Nàìjíríà ẹni lọ kóòtù kẹlẹ́fẹ́ kíní máa ń dín yín lọ́wọ́ kẹ́ pé àwọn tọ́jú Olúbàdàn kẹ́ pé wọ́n bẹ́ẹ̀ ṣe fẹ́ pé wọ́n lẹ́jọ́ kẹ́ pé wọ́n lẹ́jọ́ pẹ́tọ̀ egun olóòlù ẹ̀sẹ̀ kíní kan o ẹni lọ kóòtù bọ́lọ̀ ń bá fún yín ṣe ń bẹ́ẹ̀ ẹgẹ́ tiẹ̀ báyìí nísìn ọ̀nà kanu ọ̀nà ẹlẹ́ẹ̀kejì ó ní pé ǹjẹ́ kí ni ìgbìyànjú yín ní gbogbo òde ajé olóòlù gan pẹ̀lú sẹ́dá àwọn bàbá kan ti ṣe kalẹ̀ tó yẹ pé ní wọ́n ti pè àwọn èèyàn sójú ọ̀nà Ọlọ́run kalẹ̀ tó fi dé máwọn eléégún ni ẹ máa bá wọn sọmọ wọn lókọ́jẹ́ gbogbo eégún tí ń bẹ Ìbàdàn pátá ọmọ mùsùlùmí ní gbẹ́kú rẹ̀ bí ó jẹ́ Síkírù yóò jẹ́ Mọ̀ṣúdì yóò jẹ́ kíní kan iṣẹ́ wo lẹ ṣe láti fi kún tí àwọn bàbá tí tó ti kọjá lọ iṣẹ́ wo lẹ ṣe tẹ́ fi kún wọn mi ò rí iṣẹ́ ẹyọ kan tẹ́ fi kún wọn síbẹ̀síbẹ̀ náà ẹ̀ ń takò wọn ni àwọn tẹ́ tún wá bálẹ̀ tán bàbá ti ṣiṣẹ́ níbẹ̀ ẹ̀ tún máa wá sọ wípé ní eléyìí yọ̀wọ̀ náà tọ̀hún yọ̀wọ̀ náà eléyìí yóò ṣe kíní kan lẹ́yìn Yorùbá ìkímọ̀ àti ọ̀rọ̀ tó dáa làwọn bàbá yẹn fi gba àwọn ẹlẹ́bọ wọlé tí wọ́n fi sọmọ olóko mùsùlùmí tí wọ́n fi mú ọ̀pọ̀lọpọ̀ àwa tá a jọ mọ wọn tí wọ́n fi sọ wá di àáfàá táwọn bàbá yẹn ò sì takò èwo lẹ́yìn wá sí níbo lẹ́yìn bá ṣe dé nígbà tẹ́ dé yìí ẹ lọ wò di ajé olóòlù yẹn activity Islam mélòó ní ṣẹlẹ̀ mẹ́ gẹ́gẹ́ bí rọ́bìtọ̀ tí ń bẹ nílẹ̀ yìí dáa kalẹ̀ ń jọ sí pétọ̀ ẹ̀ bá jẹ́ tọ̀ríkà ẹ̀ bá jẹ́ alásàlátù ẹ sáà mọ̀ sí nǹkan Islam tí wọ́n mọ̀ hàn ládùúgbò yín tẹ́yìn dé àsàlátù ọ̀dà ẹ̀yin dé tìjání ọ̀dà ẹ̀yin dé kọ̀dìrí ọ̀dà ẹ̀yin dé nàṣàbándì ọ̀dà ẹ̀yin dé gbogbo ìjọ Islam lẹ condemn iṣẹ́ wo lẹ wá sí ẹ lọ wo mọ́sálásí ń bẹ lóde ajé tó central mosque di ajé lọ wò ẹ̀yin àfa ẹ̀ náwó síbẹ̀ pé kó tiẹ̀ fi attract àwọn èèyàn kan lè máa wá kírun àwọn tá a sọ pé ní gbogbo agbègbè yẹn bí ẹbọ
bí wọ́n ń bọ Ṣàngó bí wọ́n ń bọ Ògún ní bẹ́ẹ̀ táwọn ọmọ wọn àtàwọn bàbá wọn sì ń pè yín kẹ́ ẹ wá sọmọ ló kọ Islam ń bẹ iṣẹ́ wo lẹ mọ lé iṣẹ́ àwọn bàbá tó ti lọ iṣẹ́ wo lẹ mọ lé lórí fẹ́ propagate Islam ọmọ tó bá ṣe TikTok láti fi rówó tó fẹ́ trend tó fẹ́ gbogbo ayé ọmọ òun ayé sì ti mọ̀ ní ìsìn lára tó ṣe ó sì ń trend lọ́nà ni òun kálukú wá ń pèsè yẹn wá ń change narrative ọ̀rọ̀ tó bá sọ lé nìkan ní ọ̀sán lọ́la ètò bá sọ lọ́la jẹta kan ní ọ̀sán lánàá ọ̀rọ̀ wá yàtọ̀ síra wọn nítorí bẹ́ẹ̀ bá fẹ́ gbógun ti eégún olóòlù ọ̀nà wà lábẹ́ òfin ìjọba ẹjọ́ fèsì àwọn aráàlú tó bá possible fún yín ń dáwà ń sọ fún yín nìyẹn ẹ má ti ara ọmọ eléyìí wọlé torí pé kì í ṣe jọ yín nígbà tó ṣe nǹkan tó ṣe fọlọ́lù kò ṣe lọ sọ́dọ̀ ìmáàmù rẹ̀ tó bá ti pọ́ mùsùlùmí ni kọ́ lọ sọ́dọ̀ àfáà rẹ̀ pé òun ti ṣe kíní o ní tóun ti ṣe rè o wọ́n ti wá ní kíní kan ṣẹlẹ̀ sí káwọn àfáà ní gba hàn tú àbí kí wọ́n tẹ̀lé lọ́bẹ̀ àbí kí wọ́n ní eléyìí ọ̀dà báyìí làwọn ṣe sẹ́yìn lẹ̀ ràn. àná Muhammad sallallahu alaihi wasallam gbà tí ń ròyìn ó sọ pé kúlí yá ayyuhal kafirun la a'budu ma ta'budun wala antum a'biduna ma a'budu wala ana a'budu ma abattum wala antum a'biduna ma a'budu lakum dinukum waliya din ní kíni mo kọ ẹ̀yin kèfèrí èmi ò ní sin tẹ́yìn sẹ́yìn náà mọ̀ sin ẹ̀sìn tèmi ń sìn ẹ̀sìn tí ń tèmi láyé mi ò ní sin ẹ̀sìn tẹ́yìn sìn èyí sì pé yín kẹ́kẹ́ wá sí ẹ̀sìn tèmi náà ń sìn ẹ̀sìn tí ń tèmi ọmọ TikTok tó fẹ́ hàn ó gbé àwọn kìnìún egbò olóòlù ó gbé sórí TikTok wọ́n wá jọ ń fà láàrin ara wọn ẹ̀yin wá ń change narrative ìjẹ́ bí ń pèyàn sínú Islam kọ́ ni rọ́ ẹwọ́n náà ní ìgbà tó bá ti pé Ìbàdàn bá fọwọ́ sí wípé kéégún olóòlù ọmọ jáde tí wọ́n sì announce tó fi create awareness wọ́n ti máa ń create ẹ̀ tí ó bá tẹ́ yín lọ́rùn ẹ̀ ti lọ bólúbàdàn àbí kẹ́ lọ bá gọ́fúnọ̀ kẹ́ sọ fún pé ní ti ń ṣẹlẹ̀ rí ń tẹ́ fẹ́ rí ń tẹ́ ti ṣe látọjọ́ tó pẹ́ kí ni pa yín gan nínú Islam ní Ìbàdàn tí pa wọlé kú ẹ lọ wò di ajé lónìí yẹn láti street lókè dísàlẹ̀ mọ́sálásí mi ló wà ń bẹ̀ mọ́sálásí mẹ́mẹ́ kan wà lókè kan wà láàrin jẹ́nsẹ̀ center ń bẹ̀ ìkan bẹ lágbólé àwọn alùsẹ̀kẹ̀rẹ̀ ní kọ́nà báyìí mi mọ̀ bóyá mi tún wà mẹ́ torí mi ò sábà máa lo area yẹn èwo lẹ develop bí mọ́sálásí yẹn dáwà mélòó lẹ gbé lọ sádùúgbò yẹn dáwà mélòó lẹ gbé lọ bẹ̀ ẹ sì jẹ́ sọ kí nìkan fún yín tí èèyàn bá sọ pé kò sí àfa pààfò lè ṣe nǹkan fóun àìrìn jìnnà lára bí ọ̀kẹ́rẹ́ o tẹ́ ẹ bá légún ò lè ṣe nǹkan fún yín àìrìn jìnnà lára bí ọ̀kẹ́rẹ́ o bẹ́ẹ̀ bá ní Ṣàngó ò lè fi aburú ṣe yín àìrìn jìnnà lára bí ọ̀kẹ́rẹ́ o tẹ́ ẹ bá lógun ò lè takò yín tẹ́ ẹ bá lọ sí kí n tẹ spáàsì ń bẹ̀ ẹ̀rìn jìnnà ni o mẹ́wàá ń bẹ o bí wọ́n bá légún olóòlù ò lè fòmìnirin ṣe nǹkan kan kó obìnrin rẹ̀ jáde the best fún ọ ni pé tí wọ́n bá pé kinní kan lè wọ̀ tí ó sì kàn ọ́ mọ́ bá tiẹ̀ lọ jẹ́ ní ti ń ṣe ọ̀pọ̀lọpọ̀ èèyàn lénìí àyọjú náà ní tí ọkàn wọn tí wọ́n lọ ń dá sí tí wọ́n bá ní kinní kan ìwọ ni yóò ní ìwọ kinní kò sí ti ń jẹ́ bẹ́ẹ̀ àwọn èèyàn ní bẹ nídìí orò tó rò fi ń ké bí èèyàn bá lòun lọ sí mọ́sálásí nìsín tí lọ yàgbẹ́ síbẹ̀ tí ẹ ń fọ̀gbẹ́ lójoojúmọ́ tó nílé Ọlọ́run ni tó ń tóun sọ pé àtàwọn nílé Ọlọ́run tó ní kì í ṣe ilé Ọlọ́run bí tó mọ̀ yàgbẹ́ sínú mo fọlọ́run búra fẹ́ nígbà tó bá yàlẹ́ mẹ́ta àwọn afọ́ bẹ̀ lọ́n lé ọ lórí pé ẹni tí wọ́n ń yàgbẹ́ síbi báyìí ní kórìí fún pẹ̀lú àṣẹ tọ́ǹgì yóò ṣẹlẹ̀ sí ọ èèyàn ní bẹ́ńsàlẹ̀ orò tó rò fi ń ké the same thing applies tó lógun ó applies eléégún wọ́n ti fi nǹkan kan sára tí wọ́n sọ pé tó bá rí àwọn nǹkan báyìí ó ṣe ọ wá rí wọn ọ confess orí wọn ọ confess ọ mọ tí wọ́n lò fún ọ tí ó sì ọ ní jàǹbá because wọ́n lò rí àwọn fín orí personality àwọn fín ọba nǹkan àwọn jẹ́ wọ́n wà rojọ́ fún nǹkan wọ́n wà ní kí nǹkan wá sí ọ wọ́n á ní tí èjẹ òun rè tí wọ́n ọba máa wà mọ̀ là ń sọ fún òun àwọn tí wọ́n lọ́mọ tí wọ́n mọ́ ọmọ lọ bá wọn ní olólùpẹ́tọ̀ ẹ bá wọn ṣe báyìí o ṣé wọn àmọ́lé àfáà wọn àmọ́lé lèmámù wọn àmọ́lé kíni o wọ́n bá ti pé pásítọ̀ náà àbí kírísítẹ̀ wọn àmọ́lé kírísítẹ̀ tó wá jẹ́ pé olólùmí wa lọ tí wọ́n bá mọ consequence ní mẹ́mẹ́ kí wọ́n tiẹ̀ tẹ́ ẹ wá dìde tẹ́ múra kankan Ìbàdàn ti wà bó ṣe wà àwọn àfáà Ìbàdàn sì mọ̀ bí wọ́n ṣe ń lo Ìbàdàn wọ́n sì ń propagate Islam pẹ̀lú rọrùn làákàyè lẹ́yìn pé àwọn kìíní ìsojú ọ̀nà Ọlọ́run kì í ṣe wàhálà kì í ṣe jà kì í ṣagídí tẹ́ ẹ bá ń propagate Islam lọ́nà tó dá bẹ́ẹ̀ tẹ́ ẹ sì ń hùwà rí tí wọ́n mọ kẹ́yìn àfáà mọ́bi tẹ́ ẹ ti ń báyàwó yàwó sùn tí wọ́n káyé mọ́bi pé ẹlẹ́ni ṣe ṣẹ̀ríà ẹ fẹ́ obìnrin ẹ̀ tọ́jú ẹ fílẹ̀ tí rìnrìn àrí káàkiri tí wọ́n bá yín bí dáadáa wọ́n padà bá Islam yẹn lọ́wọ́ yín wọ́n mọ̀ fi kíní ìhùn lẹ̀ díẹ̀ ṣé bẹ́yìn náà ni tẹ́ bá ń ṣe wá sí lọ tẹ́ ẹ ẹnìkan tó ń gbégún tó bá dọ́dọ̀ yín tó jókòó tó fẹ́ gbọ́n tẹ́ ń sọ ṣé bẹ́ẹ̀ bú lẹ́mọ̀ bú ọ̀rọ̀ lẹ́mọ̀ sọ sí náà iná lọ́pọ̀lọpọ̀ àwọn tí wọ́n sọ pé àwọn àánú kíní àwọn àánú sẹ̀sẹ̀ wọn ìfẹ́ bá yín jókòó ẹ mọ̀ sí pèlè wọn ni ara àwọn tó jẹ́ pé níbi tí wọ́n lọ wọ́n rà àfáà ti ń ṣe wá sí jọ́rọ̀ làákàyè wọ́n sì jókòó ní àfáà ló ṣe irú wá sí báyìí ẹ̀rí àfáà ló ṣe irú wá sí báyìí wọ́n sì tara bẹ̀ wọ́n sì ń gba Islam tó bá wá jẹ́ bẹ́ẹ̀ ni ẹ̀yin mùsùlùmí òdodo kí ló wá dé àwọn ti sọ̀rọ̀ tẹ́lẹ̀ gba ṣe Islam fún yín o tẹ́ fi lè encourage mùsùlùmí kó gba Islam o ọmọ ọlọ́jẹ̀ wọ́n wà nínú mùsùlùmí o kò wọ́pọ̀ nínú àwa tá a wá ń bẹ̀ tó bóyá ilé ìyá wa àbí ilé bàbá wa ni tọ́pọ̀lọpọ̀ tó fẹ́ padà síbi ẹ̀sìn yẹn nínú àwọn míì nígbà tí wọ́n rí ní tẹ̀sí nígbà tí wọ́n rọrọ̀ tẹ̀ ń sọ nígbà tí wọ́n rí pé ẹ̀tì corporate láàrin ara yín nígbà tí wọ́n rí pé nu yóò kò àáfẹ́ ilé òní báyìí ni ilé òtún ní báyìí ni àríyànjiyàn tí ń bẹ láàrin ó jẹ́ kẹ́sìn fẹ́ jẹ́ kẹ́sìn Islam wọn confused àwọn wá wò pé ibi táwọn wà tẹ́lẹ̀ làwọn padà sí wọn padà síbẹ̀ kọ́dà àwọn kò kó ń bẹ̀ wọ́n wá ṣe mùsẹ́bíṣẹ́ bí náà báyìí náà zálì wọn èmi ò lọ sí kíni o yóò ṣe mùsùlùmí lẹ́ni bí wọ́n bá tún gbé ọ̀sùn kalẹ̀ ẹ̀tún ni wọ́n bẹ̀ wọ́n tún kọ́ ń lọ rẹ pẹ̀lú bẹ̀ lọ kan ni bí wọ́n bá tún gbé ọ̀sà ògìyàn àwọn náà lẹ́rìí lẹ́yìn wọn gbogbo eégún tí wọ́n gbé bàtẹ́ òbérò sí pọ̀ bí ìgbà tí wọ́n lọ yídì èrò pọ̀ lẹ́yìn wọn bí ìgbà tí wọ́n lọ yídì ẹ̀ka iye èèyàn tí ń bẹ 90% ẹni tó tẹ̀lé eégún mùsùlùmí ni 90% ẹni tó tẹ̀lé eégún mùsùlùmí ni iṣẹ́ wo lẹ wá ń ṣe ẹ̀yin mùsùlùmí dáwà wo lẹ ń ṣe ẹ lè fìjà lé wọn kó mẹ́ bẹ́ẹ̀ bá dojú ìjà kan wọn dojú ìjà kan yín náà ẹgbẹ́ dáwà dìde tó bá yẹ fẹ́ propagate Islam gbogbo àwọn àdúgbò kọ̀ọ̀kan tí mùsùlùmí wà ń bẹ gbogbo àdúgbò kọ̀ọ̀kan tí mọ́sálásí ń bẹ ń bẹ ẹ ṣe nǹkan tí yóò jẹ́ kí wọ́n ìwà ìṣesí tí yóò jẹ́ kí wọ́n lè gba Islam lọ́wọ́ yín ìyún ni ká ẹ múra sí tẹ́ ẹ bá múra sí kó ṣeé ṣe fún àwọn tí wọ́n ń pè àwọn sọ lórí náà kí wọ́n fi eégún yẹn kalẹ̀ kan láwọn ọjọ́ yín ẹ̀ẹ́dẹ̀ ń encourage wọn lójoojúmọ́ ni torí pé ẹni tó lọ lóògùn ẹni tó dẹ̀ lómi tó ti lọ Mẹ́kà tó kéwì
ó wá ń padà sínú ẹ̀sìn bí ẹ̀sìn ìbílẹ̀ lọ́dà jù nígbà tí ẹ̀ so kéèsì lọ́dà nínú ẹ̀sìn àfirọ́. tó ń torí délé ni pé a lè sọ ju báyìí lọ fún yín ju pé ẹ múra sẹ́sìn tí lọ́nà tó tọ́ tẹ́ fi pèyàn sójú ọ̀nà Ọlọ́run kì í sọ̀nà kíni kì í sọ̀nà ọ̀rọ̀ kì í sọ̀nà pé kẹ́ẹ̀dún nǹkan mọ́ nǹkan ó ti wà gíláàrin wọn ti sòfin wọn wọ́n sọ pé eégún bíi tẹ́gún ọgbà rẹ̀ TikTok tó ń wá owó wọn popularity ó wá lọ ya fídíò wọn ẹ̀yin wá ń gbìjà rẹ̀ tẹ́lẹ̀ hà ni ló jẹ́ jẹ́lẹ̀ hà lọ́mọ tó ń tó ṣe gbogbo orun rẹ̀ báyìí white ló lọ sí tó dá irun kó lè bá rówó lórí TikTok popularity tó lóun fẹ́ popular náà ní popular lọ yẹn kí ló wá kẹ́yìn mùsùlùmí pẹ̀lú rẹ̀ ẹni tí ó jáde nínú lẹ́yìn bó bá ń jẹ́ wá sílá tó jẹ́ kínní àwọn eléégún tí ń jókòó eégún tí ń jókòó mùsùlùmí tẹ̀sí ń gbégún kọ́ kí ẹ ṣe pẹ̀lú wọn ń gbọ́dọ̀ bá jẹ́ ayé dé pẹ̀lú wọn bẹ́ẹ̀ bá lẹ́ẹ̀ bá wọn jà ẹ̀ dá wa lálẹ́ nùjọ́ pọ̀ torí wọ́n ń ṣe tiwọn ni wọ́n dẹ̀ ní filẹ̀ wọn ní filẹ̀ tẹ́ ẹ bá fẹ́ kí Islam gòkè láàrin ìlú ẹ gbé ètò kalẹ̀ báwọn bàbá àtàná ṣe gbé kalẹ̀ ẹ má máa ṣàyìmọ̀ kọ́rọ́ ìtẹ̀ ń ṣe yìí mọ́ wọn lẹ́nìkan ẹ̀sà òkè àbẹ́sà àṣàlẹ̀ ni ọwọ́ àfi ọmọ òun interview rẹ̀ ṣé wọ́n rí tẹ́lẹ̀ sọ́dọ̀dọ̀ rẹ̀ tẹ́lẹ̀ sọ kọ́ńkéwúrí láwọn ọmọ tẹ́ ń sọ tó yẹ pé kí ni ẹ lọ wádìí àwọn ìyá wọn dáadáa wọ́n ní relationship pẹ̀lú àwọn eléégún wọ̀nyí bí ó bá jẹ́ ọmọ agboolé wọn ni wọ́n family àbọ̀ rẹ̀ yọ wà ń bẹ̀ tí wọ́n jọ mọ̀ sí tá a fojú ara wa rí tí wọ́n bá ní wọ́n bẹ́ sí ọ̀sùn àbí wọ́n bẹ́ ṣe kí ni kẹ́ lọ́bẹ̀ ọmọ mùsùlùmí ní ọ̀pọ̀ ń bẹ̀ ṣé Islam wà ń gòkè nù àbínú ẹ̀yìn bọ́ọ̀rọ̀ kan bá ti wá ṣẹlẹ̀ ẹ wà gbọ́ sábẹ́ Islam ẹ mọ̀ wá sáré ọmọ tó jẹ́ pé ìrun rò pé popularity lásán ní wá iná lẹ́wà sọ di ìyẹn pàtàkì jẹ́wọ́n ti torí ẹ̀ lẹ́ńpẹ́ ṣe yẹ́ ṣe yún wọ́n ti ẹ̀ lọ́ba kan lọ́nà oko kan ní oko Ìbàdàn bẹ̀rù òun náà dìde lọ́wọ́ Olúbàdàn lọ kọ́ọ̀tù ẹlòmíì èrò orífa Olúbàdàn Ìbàdàn láti bó síbo jurisprudence rẹ kọ́ láti bó síbo àáfà kan lọ́nà ibi táwọn wí náà lọ́nà oko lọ́nà táwọn wí náà òun náà dìde mo ti sọ fẹ́yìn àbá Ìbàdàn tẹ́tẹ́lẹ̀ mo ní tẹ̀ bá ń tẹ̀ láwọn aróko ẹ̀rọ yín dáadáa ọmọ ilé bàbá rẹ lóko o sì nílé o sí lọ́mọ kókó Ìbàdàn làwọn ìlú tá à ń sọ yìí o bó ṣe ní mo wí ni torí pé ọmọ sàn ní kókó kó báyà rẹ̀ yẹ̀sùn bàbá lójú wa yẹ̀sùn bàbá wù bọ́ bàbá ẹnìkan bàbá tiẹ̀ náà ṣé Ìbàdàn lẹ́ẹ̀ máa fi ẹni tó jẹ́ pé ní mọ́gàjì agboolé kan kì í ṣẹgbẹ́ ọba àdúgbò mi mọ́gàjì agboolé kan nílùú Ìbàdàn kìí ṣe ọwá ń sọ̀rọ̀ sí Olúbàdàn jẹ́ pé ní ọkàwé ọlọ́gbọ́n olóye onílàkàyè ó ti ṣe politics rí ọfà ìgbà gbogbo yẹn ẹnìkan kọ́ sẹ̀sìn tiẹ̀ ẹ mọ́ pààyàn ẹ mọ́ jà ẹ mọ́ sẹ́ńtì Olúbàdàn wọn aláfààní ẹ mọ́ dáwọ́ alẹ́ sìn kalẹ̀ tí ò sí ní Ìbàdàn tẹ́lẹ̀ tí ò sí látàná tí ò ní sílẹ̀ tí ò sí ní sí lọ́la òun kálukú mọ̀ bá ṣe ń bára wa sí òun kálukú mọ̀ bá ṣe ń bára wọn rìn òun kálukú mọ̀ bá ṣe ń bára wa jẹun bí mo ṣe jáfa àti bá dé family house ìyá mi báyìí wọ́n fún mi láyè tèmi mò ń bá wọn ṣe torí pàmò Ìbàdàn ní ìlú mi ẹnu agboolé ìyá mi èmi ò lè lọ kógun ja ilé ìyá mi tẹ́ ẹ̀ máa wá sọ̀tàn pé ọba kan lọ kógun ja ìlú ìyá rẹ̀ èmi ò lè kógun jà wọ́n bẹ́ẹ̀ torí pé bẹ̀rẹ̀ ti tọ́ mi dàgbà wọn sọ pé kí n mọ́sẹ̀ Islam wọn dí mi lọ́wọ́ àìpẹ́ ọmọ ilé elégun ọmọ ilé alágbà ló ṣe kí ni ló ti di àfa ńláńlá ló ti di mọ́ mọ́sálásí nípa pé àwọn àfa àwọn ń tọ́jú àwọn ń kọ́ wa ń ké wọ́n ń tọ́ wa sọ́nà báyìí ní ẹsẹ̀ pẹ̀lú àwọn pẹ́rẹ́ntì báyìí ní ẹsẹ̀ pẹ̀lú àwọn aráàlú báyìí ní ẹsẹ̀ pẹ̀lú àwọn fámìlì yín láfírí Islam yẹn ṣe níbo lẹ́yìn wá wà ọmọ TikTok tó ń ṣe TikTok kó lè bá àrùn kó lè bá ní kó lè bá popular náà gbogbo interview tẹ̀ ń ṣe fún kọ̀ọ̀rán ibi ọpọlọ rẹ̀ wà lówó tí ó gbà lọ́dọ̀ TikTok wàláhì irú ọmọ tẹ̀ ń wíwùn tó bá dọ̀lá ní olè lóníṣẹ̀ṣẹ̀ lòun tí ò sí nǹkan tẹ̀ ṣe sí kó fi create character olóṣèlú lọ bá wọn gbogbo wọn fa lórí yẹn tó bá lọ gbé rẹ̀ sórí TikTok ayé ò tún dàbò nítorí owó tí ó gbà àwọn TikTok àwọn onídìjú ẹ̀rì tí wọ́n bá wọ bẹ́ẹ̀ bá wọ bẹ́ẹ̀ pé tí wọ́n mọ̀ sẹ́lẹ̀ wọn wọ́n ṣe pẹ̀lẹ́ àwọn wọ́n ṣe pẹ̀lẹ́ bàbá wọn lẹ́yìn àfa wa gbéra ńlẹ̀ wá ń ṣe kíni o lẹ́ wá ń dààmú sí irú àwọn ọmọ wọn náà wọ́n ń takò Islam lórí TikTok tẹ́gbẹ́ báwọ TikTok tó bá yà àlejò ló kọ́ yín wá ní àlejò ẹ̀ ní àlejò láwọn ọmọ kéékèèké wọ́n mọ̀ ṣépè irú ọmọ yẹn wà lára wọn tá a bá lọ wo gbogbo tí ó láìkì kọ́ wà lára wọn ńlẹ̀ wá sọ ní bàbàrà kì í sọ ọmọ ilé kéwòn kì í ṣe kíní kan àyọjú náà lèmi rí sí àyọjú náà nìyà bá a ṣe wá ń bára wa nínú Ìbàdàn ni ẹ má dà lúrú ẹ má kó èrò oko ìlú yín nílùú oko tẹ́ ẹ wà ẹ má kó wọ Ìbàdàn oníbàṣẹ ń bára wa ṣe ń bàdàn ìlú yín gan tẹ́ ń pè ìlú mùsùlùmí ni ẹ̀yin lẹ́gbẹ́ Islam wọlé Yorùbá kí la rí lára yín ṣé wọn gbégún bẹ́ẹ̀ ṣé wọn sòsá bẹ̀ mọ́ wọn sọ̀sún bẹ̀ mọ́ wọn ṣe bá bẹ̀ mọ́ wọn bọ Ọbàtálá bẹ̀ mọ́ mélòó lè yí padà sí Islam nù wọn àwọn bàbá tó ti lọ àwọn bàbá tó wà nù rọ́bì tọ̀tàn bẹ̀ wọ́n mọ̀ bí wọ́n ṣe ń bá wọn ṣe tí wọ́n fi ń pè wọ́n mọ̀ rẹ̀ méjì wà wọn wá lé kéw ìsìn wá lé kéw àwọn ọmọ ìnáà ni wọ́n ń dì máàmù tí wọ́n ṣe káàkiri ẹ̀yin orí yẹn ṣe àwọn ọmọ tó bá tó wá ti bẹ̀ wá tí wọ́n ṣe tọ́lọ́run bóyá Tìjàníyà ni wọ́n Kọ̀dìríyà ni wọ́n kìnnìkan ni wọ́n alásàlátù ni wọ́n ẹ̀tún gbógun ti bí ọ̀dà ẹ̀tún gbógun ti bí ọ̀dà ètè mi fẹ́ sọ mbẹ́ náà ni pé tíjọba bá ní wọn má ṣe mọ́ nìkan ni wọ́n lè má ṣe eégún yẹn mọ́ tíjọba bá ń fọwọ́ sí lágbára láti dá wọn dúró ní gbogbo òlu ilẹ̀ Yorùbá yìí ṣe lẹ̀tẹ́ sọ di tẹ́lẹ̀ fẹ́ Islamize níbi tẹ́sí ti ń bọ̀ gan ní Saudi Arabia gan ṣé gbogbo wọn ló gba Islam mẹ́ni up till now ibà débẹ̀ ṣé gbogbo ọmọ tó wà ní Mẹ́kà ní gbogbo àwọn tó wà Mẹ́kà ní mùsùlùmí kò rí bẹ́ẹ̀ wàláhì kò rí bẹ́ẹ̀ lẹ́yìn Mẹ́kà àti Mẹ́dínà ní Saudi Arabia ìmúlò rẹ̀ sí wà ṣé ẹ̀sìn kìíní sọ ti parí láti gbà yẹn ni gbogbo ẹ̀sìn tí ń bẹ láyé sẹ́yìn lè paná adébọ̀ yẹn rẹ kò ṣeé ṣe kò pọ́síbù ẹ pè é sójú ọ̀nà mi lè kí wọ́n ìsọ̀tún hasana nítorí Muhammad sọ fún wa nìyẹn ntọ́lọ́ sọ fún wa nìyẹn ẹ fi wá lẹ fọ̀rọ̀ rẹ fi pè wọ́n sójú ọ̀nà Ọlọ́run ẹ má fi jàgídíjàgan ọgbọ́n ẹ̀gbẹ́ ọgbọ́n tí ò tó kan àáfàá ni wọ́n lọ ìgbà ìlọ́wọ́ ẹ̀sẹ̀ ajáde lọ́wọ́ ń ṣe kí wọ́n ń interview àwọn ọmọ tí nǹkan ṣe ọmọ TikTok àti tó kùn nídìí owó àwọn àfọ ọ̀pọ̀lọpọ̀ tẹ́sí ń wò yìí wọ́n fẹ́ sọ fún ilé yẹn munafiki lẹ́lòmíì o hypocrite ni wọ́n o ẹlẹ́bọ pààlì lẹ́lòmíì o tí wọ́n bá ṣe tí wọ́n ń ṣe yìí tán ní gbangba tí wọ́n bú àwọn oníṣẹ̀ṣe tán wọ́n ń lọ ń rúbọ lọ́dọ̀ wọn pé dáríjà àwọn tí wọ́n dọ̀bálẹ̀ ń bẹ̀ o láwọn táwọn wí ọ̀pọ̀lọpọ̀ wọn ń ṣe bẹ́ẹ̀ yóò padà lọ dọ̀bálẹ̀ fún wọn
wọn ní omi tutù wáyé fún ẹ létí tù ń bọ̀ bá balẹ̀ jẹ́ tán ìkan wà tí ń káàkiri nígbàdàn gbà kan gbogbo àwọn afáàtọ̀ bá ní ọmọ bú gbogbo àwọn ẹlẹ́bọ tí wọ́n bá ní ọmọ bá ẹlẹ́bọ tẹ́ kó kalẹ̀ kíní kankan gbà wo lọ́ba lọ mú nǹkan wọn lọ́ba dàrú náà bá ṣépè fún torí èèyàn náà ni ó ṣépè fún kì í ṣe ẹni tí wọ́n kó kalẹ̀ tó dàrú ni wọ́n sọ pé ọba nǹkan òun jẹ́ ọba òun jẹ́ ni wàá ṣépè nígbà wọ́n bá ṣépè fún wọn wá ṣépè fẹ́ntà òun yìí èpè tí wọ́n wá ṣe fún àárẹ̀ wá dé wọ́n wá gbé káàkiri àwọn àfa òriwo wọn oríwo at the end of the day nígbà òsì kìsì kí mo lọ rí parí ilé ayé sí wàláhì ibi tó parí ilé ayé sí nílé dì ní o níbi ilé tí àwọn tí wọ́n ń ṣe ẹbọ tí wọ́n ti ń ṣe bẹ̀ lọ́ parí ilé ayé sí o wọ́n fi oṣù nǹkan o wọ́n jẹ́ wọn finish ilé ayé rẹ o wọ́n bá yí ara rẹ jẹ́ o ṣe pẹ̀lẹ́pẹ̀lẹ́ pẹ̀lú ara rẹ o kò lè rọ́nà lọ níta bá fi ọmọdé bẹ́ẹ̀ mẹ́tẹ́ nǹkan bẹ́ẹ̀ o níta lè sọ fún ọ ẹ̀yin àfáà náà tẹ bá ní ẹfẹ́ bólólùjẹ́ ẹ̀kọ́ àwọn ọmọ yàtì àwọn jáde kẹjọ lọ pàdé ara yín kò sí tó kàn án bí a kàn sọ fún yín pé kẹ́ mẹ́ta bàdàrú mẹ́tògún lẹ́wọ̀ kálukó ṣe tiẹ̀ o sàlámù alaykum wa rahmatulahi wa barakatuh.